gbogbo ìlú pátápátá ló ní culture tiwọn, ló ní system ti tọ̀dọ̀ ti ṣe rí Britain tí ẹ̀ ń wò nísìn jẹ́jẹ́ ni ìran Elédùmarè dá wa náà, but níbi tí wọ́n ti ń wà about káàkiri during the expedition wọ́n detect ibi tá à ń pè ní Nàìjíríà lẹ́nu, but nígbà tó dé kò ń ṣe Nàìjíríà ni wọ́n dé bá. I'm talking about in the 15th, the 14th centuries. Ìtọ́ba òun ni pé wọ́n bá ibi tí a mọ̀ sí Nàìjíríà lẹ́nu as Yorùbá Kingdom, but after tí wọ́n settle down pẹ̀lú wa, after tí wọ́n wọnú wa dáadáa, wọ́n wá change narrative yẹn for their own benefit ni o. Gbogbo ayẹyẹ táwọn wò lẹ́nu tí wọ́n celebrate king, àwọn ọba ìjọ náà lọ́hùn, àwọn bàbá wọn ni wọ́n ní nígbà táwọn ti rí ilẹ̀ ọlọ́ràá kí láwọn wá ń ṣe wàhálà fún àwọn dẹ̀ náà, àwọn náà ń go through in tá à ń pè ní crisis, in tá à ń pè ní problem níjọ́ náà lọ́hùn. But rather than kí àwa wá jọ gbé yẹ̀wò nísìn pé ṣé àwọn nìkan ni Elédùmarè dá ni tí wọ́n fi pera wọn ní super power, àwọn àti Amẹ́ríkà, kò kú sí ní pé gbogbo aláma wà láyé forever. Ṣebí ọmọọba tí ó ń jọba lẹ́nìí, ìyá rẹ̀ ó wà láyé nígbà kan àmọ́ kò sí láyé mọ́ nísìn. Lára tàdé ń sọ fáwọn èèyàn ni pé Nàìjíríà tẹ́ni ká máa try láti wà together pẹ̀lú Nàìjíríà. Àwọn bàbá ńlá àwọn òyìnbó ló kó wa lẹ́rú, àwọn wá wà powerful, wọ́n lò wá fi ja ogun oríṣiríṣi, World War I, World War II, kọ́lọ̀ má jà rí ogun World War III. Nígbà táwọn wá ti wá develop dáadáa, wọ́n wá nóda nígbà tẹ́yìn náà ń pariwo pé ẹ fẹ́ independent, ẹja fún yín ní independent jàre kẹ́lì gbẹnu dáhùn. Àti tẹ́ bá ṣàti gbẹ independent ẹ ní blame àwọn generation tiwa mọ́. So kí ni wọ́n ṣe? Wọ́n fún wa ní independent ní 1960. Independent tó fún wa ní 1960 yẹn àgbákòṣì ni ló jẹ́ fún generation gbogbo tiwa. But ẹ mọ̀ ọ̀rọ̀ yẹn nígbà míì ó máa ń pé kò sí kò sẹ́ni reason pé a fẹ́ break away from Nigeria. The unity of Nigeria yẹn a gbọ́dọ̀ lọ manage láàrin ara wa, whether ó ṣiṣẹ́ whether kò ṣiṣẹ́, ìyẹn kan àwọn tí wọ́n ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. Wá máa tún máa dáhùn pé kí ló dé gan? Ṣebí Britain ti fún wa ní independent, àwa ní ká lọ yanjú problem yẹn láàrin ara wa. But in tí kò yí ọ̀pọ̀lọpọ̀ ni pé independent tó fún wa kò align pẹ̀lú bí Olódùmarè ṣe dá wa, because ẹni ẹ fún wa ní independent ẹ fún wa tó jẹ́ pé nígbà tẹ́ máa fún wa ní independent yẹn ẹ ti crafted, ẹ ti ṣe ní ọ̀nà tí ó favour ẹ̀yin but kò favour àwa, because that 1960 independent èèyàn mélòó ló favour? Tàbá wo lọ wò bọ̀, èèyàn mélòó ní 1960 independence yẹn ló favour? Kò favour Hausa, kò favour Yorùbá, kò favour Igbo, because a kàn bára wa jà ní all the time, because kò sí unity láàrin gbogbo àwa tí a pera wa ní Nigerians. Hausa complain pé àwọn wà marginalized, Igbo complain pé àwọn wà marginalized, everybody wan complain pé àwọn wà marginalized.
So the question is, tí gbogbo wa bá wà marginalized, ṣé bí a ṣe máa live in denial, ká máa sọ fúnra wa pé ẹ jẹ́ ká manage ara wa nítorí pé a fẹ́ ṣẹra wa, nítorí pé à ń wo system pé níjọ́ kan mo kí ẹ Juliet Tosin, mo kí engineer Kọ́lá, Mr. Ibrahim Akanji, mo kí yín, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ìyá mi gbé mi lékè. Àwa wà ní gbòòrò báyìí níbi tí a tún fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́, ṣàlàáfíà ní grandma wa, Ọlọ́run bá wà pẹ̀lú wọn, Ọlọ́run wà pẹ̀lú gbogbo àwọn grandma wa. So àwọn ni wọ́n dé bá wa bí ti ṣe ń sọ lọ, generation àwọn ọba tí ó ń jọba lẹ́nìí, àwọn bàbá ńlá ẹ̀ ni wọ́n give further instruction pé kó lọ change border tí wọ́n bá dáadáa, kó lọ yọ síra wọn, èyí tó jẹ́ Haúsá àti Ìgbò àti Yorùbá àti àwọn ẹ̀yà tó kù, pé kí wọ́n kó gbogbo wa together. Ẹ ṣé gan ni Mr. Ibrahim Akanji, mo kí ẹ̀yin tí ẹ ti wà nínú ètò pẹ̀lú wa lẹ́ẹ̀kan sí. Èní ní oṣù karùn-ún ọjọ́ kẹfà nínú 2023. mo kí ìyàwó Ayétúndé, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa bí ẹ ti ṣe ń wò náà ní gbogbo àwọn big international media. Àwa náà gbọ́dọ̀ sọ fún yín pé àwa náà kúrò níbi tá a wà. Ṣé wá rí tí gbogbo èèyàn báyìí tí wàá dé UK, á dàbí àtẹ́ pé àṣeyọrí wa ó wà on standby. UK ni a ti fẹ́ kàwé, UK la ti fẹ́ ṣiṣẹ́, UK la ti fẹ́ bímọ, UK la ti fẹ́ ṣe this. But it's the same British people that collapsed Nigeria ní 1914 amalgamation. Àwọn ló kó bá wa báyìí. Ẹ wá rí àwọn family wọn, ẹ wá àwọn ọmọ wọn, àwọn ń jayé. But àwọn generation wọn ló destroy generation ti tọ̀dọ̀ tiwa. And that is why we are saying, tí gbogbo èèyàn bá dé lùí làwọn ni àti wà ní UK, àti wà ní UK. But nobody wants to question the reality. Why the British join us together with mad people? Àwọn nísìnyí, àwọn ní free movement. If wà ní Nigeria nísìnyí, ní free movement. You cannot even travel from Lagos to Gombe State. You cannot travel from Lagos to even your own village. Lè dé village because your village have been destroyed by the Fulani terrorists. Ìyẹn la ṣe ń sọ fún every one of us pé it does not matter how long it's going to take. Mo kí ẹ̀yin KOIKIMEDIA team on Twitter. It does not matter ìjọkíjọ. Mo kí bàbá wa Adégbóyèga Rufai, mo kí gbogbo ẹ̀yin Kétu Aláké. Wọ́n destroy border tiwa, wọ́n destroy freedom tiwa, wọ́n destroy identity wa, wọ́n destroy culture wa. Àwa sọ fún wọn pé ṣé ayé náà nìyẹn? Ẹ wà wọ́n nísìn, gbogbo àwọn ọmọ wọn ló jáde. It does not matter òjò bá àrọ̀, kò sí tó kàn wọ́n, nítorí pé àwọn fẹ́ràn ìlú wọn. Àwọn yẹn kan máa sọ fún wa pé ó jẹ́ káwa náà fẹ́ràn ìlú wa nítorí pé ìlú wa ní Nàìjíríà. Mo wá ń béèrè pé ìlú tẹ́ni ká fẹ́ràn yìí kò òun kàn fẹ́ràn wa, because Nàìjíríà ò fẹ́ràn wa. A ti sọ̀rọ̀ nípa oríṣiríṣi. Ṣé Nàìjíríà fẹ́ràn wa? Ẹ wo iye Nigerians tó wà ní inú Nàìjíríà tí kò lè jẹun lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́. Iye Nigerians tó wà nínú Nàìjíríà tí kò ní peace of mind. Iye Nigerians tó wà nínú Nàìjíríà tí kò ní good education. Iye Nigerians tó wà nínú Nàìjíríà tí kò ní security. Iye Nigerians tó wà nínú Nàìjíríà tí kò ní ìtànpè ní 3 square meal. How are you? How was the event today? It was great. So what can you say about our new king? I just saw the drama and his relationships. Okay. Did you catch a glimpse of him? You what? We live in London. You live in London, so you probably watch it on the TV. All right. Thank you so much. Bye for now. Ṣùgbọ́n tó sọ, àwọn tó ráyé wá nìyẹn, ìwọ ráyé wá nítorí pé the system tí
Emma Bino, I'm trying to get something from mine. It is a fraudulent system. It is a system that is deliberately, purposely decide. Once again, shout out to each and every one of us that have joined us from different parts of the world as we continue to bring the best of events happening. Hello, how are you? Good, thank you. Good. The event of the day, the coronation of the king, as we say to our viewers from around the world. Because wọ́n fẹ́ kí ìtàn wọn parẹ́ láyé. Àwa náà gbọ́dọ̀ jẹ́ kí ìtàn wa parẹ́ torí pé tí ìtàn wa bá ti parẹ́ a ti wà ní problem yẹn o. Mo ṣeré o. Tá bá ti jẹ́ kí ìtàn wa kó parẹ́, that is the end of who we are. And that is why I lè afford ká jẹ́ kí ìtàn wa kó parẹ́ o. Ẹ má bínú ẹ̀yin tẹ́ wà lórí Instagram. There's a lot of movement. Because tí ìtàn wa bá ti lè parẹ́, that is the end of it. And that is why we must do everything láti fi save ìtàn ilẹ̀ Yorùbá. History wa ó wà in details. Kò dìgbà tí wọ́n bá ṣe ń sọ history UK fún ẹja jáde torí weather and people to drop there. Òjò yẹn èmi lè ní jẹ́ ẹni abẹ ni. Àwọn enjoy history tí wọ́n all cherish British value, British culture. Kò sí nǹkan tó lè sọ fún wọn. Àwọn kan náà wà against àwọn kankan tí àwọn baba ńlá wọn ti ṣe. But one thing is, wọ́n ṣì value tẹ́wà lórí Instagram, because today our culture, our heritage is being taken away from us. But ẹ wo báwọn ṣe value heritage wọn, ẹ wo bá ṣe value nǹkan ṣe, because emblem tẹ́ ń rí yẹn, flag yẹn, òun ni history wọn. Ibi táwọn ò rí, gbogbo wa la rí pé wọ́n gbé òkúta wá sí inú church. Kí ni significant òkúta yẹn? Òkúta yẹn ó jẹ́ lára culture tiwọn náà. But àwa nísìnyí, tá bá sọ̀rọ̀ Ṣàngó, ìdí tá ṣe ń sọ fún gbogbo ọmọ. It is time great grandfathers wọ́n make an effort ni wọ́n ṣe jẹ ìgbádùn lénìí. Ìgbádùn tó yẹ káwa náà máa jẹ tí ó bá jẹ́ pé system yẹn ń ṣiṣẹ́. But because of selfish interest ní ọ̀dọ̀ tiwa ni, these are so many questions tí à ń deliberate ní gbogbo ìgbà. But a lot of people are saying kò matter, a ti wà nínú Nàìjíríà, ẹ jẹ́ ká manage ẹ jẹ́ ká preserve ẹ jẹ́ ká save Nàìjíríà kí Nàìjíríà má bàa dàrú, ẹ má dá wàhálà sílẹ̀, ẹ má promote in tó máa dá wàhálà sílẹ̀. But a fẹ́ràn ara wa now, so wàhálà wo la wá ń parọ́ fúnra wa? Àwa tá a fẹ́ràn ara wa, àwa ń parọ́, irọ́ ń parọ́ fúnrọ́. Ẹ má bínú. Once again, there's a lot of movement in the broadcast, but torí pé àwa on the move ni. Tí gbàgbà àlàyé mi, why are we living in denial? Àwọn dé, wọ́n da gbogbo ẹ̀rú, wọ́n ṣe tí ó tẹ́ àwọn lẹ́rùn, but
in táwọn ṣe kò tẹ́ wa lọ́rùn. And in the long run, we are saying to everyone that bí a bá ń ba lọ báyìí, ọlọ́run máa yẹ kí next generation kó máa yẹ pé ṣé àwa tẹ̀sí ń sọ pé 14 years la lò ní UK kó tó fún wa níwèé, ẹlòmíì kódà o tẹ̀ ní rí ìwé ọ̀hún gbà, ìwé ọ̀hún o ní rí gbà. So ẹ jẹ́ ká make a decision nísìn kó tó late. Ẹ jẹ́ ká make a decision nípa life wa. Ẹ jẹ́ ká make a decision nípa ìgbésí ayé wa. Ẹ jẹ́ ká má bínú, there's a lot of movement. I'm managing broadcasting. Ẹ rí pé ọwọ́ mi kún. I have one there, so that's why there's a lot of movement, in the broadcast. So, ọwọ́ kan lélẹ̀, àtúní méjì lókè. So we are trying our best láti fún yín ní capture of what is happening, and the crowd yẹn ó wà massive gan. So but it is what it is. Ẹ má jẹ́ kí a sọ pé Yorùbá ò lè bọ́ sí, ó máa bọ́ sí, nítorí pé àwa ní ẹni tí Elédùmarè náà dá, ó dá wa dáadáa. Àwọn west nísìn Lego lọ fi wọbẹ̀ ẹni sìn ọwọ́ ìkíw Lego bí wọ́n fi lọ ra Lego ni bí wọ́n fi lọ view ni, ẹ ti understand. Gbogbo ìntàwá náà fi ń sọ fún àwọn èèyàn wa ni pé we have what it takes, but if we do not do anything now, we will remain slaves forever. Ọlọ́run má jẹ́ ṣe ẹrú kú o, Ọlọ́run má jẹ́ ká ṣe ẹrú kú. So once again, as we heading towards the beautiful Trafalgar Square, I always say we have what it takes. We are also a unique people. We are also people that have our own history, but our history has been removed. Our own identity have been destroyed, and the whole reason is because Africa ni koko be and West worry Africa as a place. How can we say Congo ló ń fún wa ní gbogbo tí a fi ń ṣe gadget ní gbogbo àgbáyé, and Congo is poor, and the same goes across different parts as well. These are different radio stations, as you can see there. Broadcasting media is very, very expensive. Our radio station on the nísìn, LBC and all that. This is some of where some of their teams are operating. As you can tell, it doesn't come cheap, but again, we hope that lágbára Ọlọ́run táwa náà bá ti ní independent country tiwa, we will be able to. It might be known there's still a lot of movement in the broadcast. We're trying our best to keep it together. So, my people, let us get the message right. That's hey, it might be no. Okay. We are not going to relent. We would continue to emphasize networking so that we can get the best out of our way into the exit. Some people are asking, nígbà wo ni exit máa wáyé? It does not matter nígbà tó máa wáyé. One from here, ẹ má bínú. The network is failing from here. So let me see if it moves. If I move further, it will come back. So, as we say, it might be not the network is going in and out. So, the network is going in and out.
Once again, we all have a role to play, and we must play those roles very well. Most of our politicians are not ready for us to we all have a role to play. The role is that we must continue to demand our exit, because our exit is very, very important. You can see there's a lot of heavy security around this particular area, and the reason for that is because of the nature of what is going on today. So all the security are out and about where they continue, and this is the famous Trafalgar Square where the Yoruba people have held so many outings. And as we say to those of you that are with us, that Ali Mawa lórí social media, but the reality is àwọn tó wà ní Nigeria needs to understand all the reason in the world. You can see heavy security was put in place today for this particular great event that has happened and is still ongoing, as we can see right behind us. And the whole idea is that they want, as you can see, that Trafalgar Square has been transformed. We've been here a couple of times with all our Yoruba people, and you can tell that today, as it is, am I doing it on Instagram? Let me get the camera back on. Yeah, the camera is back on. So let me try and bring it to my face a little bit, so that so let me bring it back to my face, and let's sit down a little bit. So, my people, we can say it again and again. People still believe that Nigeria is going to work. I will probably pick calls maybe, but at least for a while before we end the broadcast, because I got call the program lane. So let me see if I can get myself together, and then we can bring in phone calls into the conversation. But studio number, I might disturb with other number because I am using the other number for streaming. And to buy more studio number, Emma Yowalenu number to studio. So let me get that out. Kasodia nipa event on the lower nisi. Like I said, we all have a role to play. I am only playing my own role. Number TLPC Otiwa live. Let me see if it's connected. It's here. So Moki Wugwa, Moki Omode, Moki Agbalagba, Moki Wugwa Yoruba Kakiri. Alright, cool. Tip pick. So again, start Wi-Fi again. Initially, I just Wi-Fi I go connect. So it's connect hotspot me. Moki Mr. Dioshun. Moki Lada. All right. Let's take a quick Wi-Fi me.
security ní wọ́n ti ṣeré rárá. It's a big event. Welcome to King Charles III coronation. I don't know why my hotspot is not picking. It's a beautiful day. Àwọn òyìnbó láìkọ́ tẹ́lẹ̀ náà. Ìyẹn ló ṣe dá gbogbo ẹ̀rú. Ló ṣe destroy. Mo kí Mr. Akim, Rahim rather. Ẹ jẹ́ n refresh the Wi-Fi yẹn níbí báyìí. Because mo mọ reason tí kò. So, ó máa padà ní sí. Yep. Today is a very, very significant day for the people living here in UK. Very, very significant day. Wọ́n máa rántí ọjọ́ ẹ̀ní forever. Èní ti wà nínú history pé ọba kan tún jẹ ní United Kingdom. So it's a big history, but the question is, Eshe Mr. Suraju. So it's a big, 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 big history. It's a big event. So big event ló ń ṣẹlẹ̀ lẹ́nìí. Ó ṣe ń try láti pair. It's taking a little bit longer. Èrò pọ̀ níbí báyìí, so I don't know if it's going to pick or not, but we'll see. So lẹ́ẹ̀kan sí, we are here, as we say all the time, we all have a role to play. Èmi ń play tèmi, kẹ́yìn náà play tiyín. Àwọn tó wà nílé ẹ̀ ní Nàìjíríà máa work. Àwọn tó wà lábroad ní sọ fún yín pé Nàìjíríà máa work pé kẹ́yẹ́ dá wa lóhùn. Èmi dẹ̀ ń sọ fún yín pé Nàìjíríà ò lè work. Pé Nàìjíríà máa work yẹn ó ti late completely. Ó ti late completely. So, and that is why we are saying that ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ Nàìjíríà sílẹ̀. Àjọṣepọ̀ wa àti Nàìjíríà ó ti late. So, Nàìjíríà ó ti dá wa padà sẹ́yìn. Ẹ ṣẹ́gbọ́n mi ṣẹ́gun ọ̀nà. Nàìjíríà ti dá wa, mo ké ẹ̀gbọ́n wa Awófẹ́sọ̀. Nàìjíríà ti dá wa padà sẹ́yìn gan seriously. Àti àti wà 60 years behind. Tẹ̀síwájú, wọ́n develop ìgbòmìtẹ́ ẹ̀kọ́ develop. I mean, it's a sad situation, but some people believe that we can still rectify the problem. That's Canada House over there? But I don't know how you want to rectify, this problem. Problem tan sọ yìí. Problem yẹn ó pọ̀ gan ni. Problem tí Nigeria face kò ń ṣe ẹyọ kan, kò ń ṣe méjì. Problem tó pọ̀ gan ni. So níbo la ti fẹ́ bẹ̀rẹ̀? Níbo la ti fẹ́ mú? Ọ̀nà wo la fẹ́ gbà? Kí la fẹ́ ṣe? So gbogbo question tá ń béèrè yìí, ààrẹ answer sí láti 24 years. A kàn ń béèrè. Oríṣiríṣi ambassador ló ti gbé wá sí London kò pẹ̀lú ẹ̀ náà ẹ lè rí passport gbà easily. Tẹ́ bá fẹ́ gba passport ní Nigerian High Commission, which is about less than 3 minutes from here. Ẹ máa tún máa bribe àwọn èèyàn ni. Mo kí ìyàwó Esther. So gbogbo kìíní yẹn wọ́n ti gbé Yorùbá ní the last 2 Nigerian High Commission ní London. Ẹni tó wà ń bẹ̀ nísìn Yorùbá ni. Ẹni tó wà before that Yorùbá ni. So a kàn ń padà sí backwards and níjọ́ la fi máa ṣe gbogbo yẹn dà. Wọ́n wá ń fi wá ta ludo. Wọ́n fi wá ta kite. Tabadẹ̀ sọ àwọn tó jẹ́ bí àwọn opposition wa, because àwa náà ní opposition. Àwọn opposition wa làwọn tó endorse APC láti UK, àwọn tó endorse PDP, àwọn tó endorse Peter Obi. Everybody is looking for a new Nigeria. They are looking for a new Nigeria when people are not unite.
So ṣé no be juju be that? Àmọ́ reason tí phone yóò connect, so I might just have to leave it. Mo ti restart again. Gbogbo àwọn tó kù dẹ̀ ó connect pẹ̀lú hotspot, but eléyìí struggle láti connect, so we just have to abandon it. Àní lè gba call nìyẹn, so ẹ má bínú. I wanted us to take calls, but it doesn't seem to be happening. You know, gbogbo àwọn tó wá nísìn, wọ́n wá preserve heritage wọn ni, kò sí tó kàn wọ́n pẹ̀lú problem táwọn face. So, and that is why we are saying, let us do the needful so that we can leave the country called Nigeria, because Nigeria has failed myself and you. So we have to be here for Agomeri Sheni. Let me turn the camera and let us see what is happening. As you can see there, let's turn the camera again. And let's turn the camera here as well, so you can see that is a live. Gbogbo àwọn tí ẹ wá ń wò lọ́tún lósì, àwọn olórí méjì, orí kan làwọn náà ní. Ìyàtọ̀ kan ní pé system tó yẹ kó work fáwa kò work. System tí wọ́n work, rule of law wà. And this is why we are saying, àwọn youth tọ̀dọ̀ tiwa nísìn, ẹ má bínú, they are there. Gbogbo àgbáyé ló mọ̀ pé Nigeria tí wọ́n ní ká máa build is not going to happen and it's not going to work. I might move láìpẹ́ a little bit, and then I will end the broadcasting very soon. I just wanted to see the back view. I'm sure pé gbogbo ẹ̀tẹ̀ wà ń létí rí lórí TV láti àárọ̀, but right now it is the final part, ten rí nísìn, which is the back end. So many security ni ó jáde lénìí. Security yàn ṣe kékeré rárá. Àwọn ambulance ló wà ní further down long. Torí ibi tí crowd bá ti wà, you have to control the crowd, and you also have to, long may he reign, King Charles III, coronation today, the 6th of May 2023, KOIKIMEDIA live, as we are also giving you the back view from here. Gbogbo ohun tí ó lè disrupt ọjọ́ ẹni pátá ni wọ́n ti ṣe as many iṣẹ́ lé lórí. And if you tábà wo ẹ̀yìn bíbà, the National Gallery, ẹ rí pé the National Gallery náà kí King Charles, wọ́n branded. That is the National Gallery. Happy and glorious King Charles III coronation on the 6th day of May 2023. That is right there at the top for those of you that are watching KOIKIMEDIA live. I'm gonna move a little bit again so that I just give you another spin, and then I'm gonna start winding down the conversation from here. Generation to generation, generation to generation, there's a lot. Generation kan ni ọba tó jẹ lẹ́nìí. Generation kan náà ni èmi. Generation kan náà ni ìwọ. So gbogbo wa la ní
torí pé extra security ni wọ́n fi síbí báyìí lè ní torí pé kí gbogbo ẹ̀ lè ní ètò torí ètò ní gbogbo nǹkan ìlú tó bá dẹ̀ ti ní ètò is a waste of time ètò ó dẹ̀ ṣe pàtàkì because ètò ní ó yẹ kó fi ṣe Nàìjíríà but rather wọ́n fi ètò ṣe ìtọ́ ṣe ni pé wọ́n kàn dá gbogbo irú àti ṣàpà wọ́n dá gbogbo ẹ̀ papọ̀ àwa ń struggle láti lè survive. Nigerian High Commission wà ní to the left hand side ní towards that end àwa ń struggle so struggle tàwa ń struggle yẹn ó wá fún wa ní setback everybody wá ń wò pé well ẹni torí bá yọ náà ni ẹni bá ráyè sá kúrò ní Nàìjíríà fine ẹni tó bá dẹ̀ sá kúrò ní Nàìjíríà well á láti wá solution sí ọ̀rọ̀ ẹ̀ but because ọ̀pọ̀lọpọ̀ wa ti ní ọ̀rẹ́ tó ti travel a ní mọ̀lẹ́bí tó ti travel so àwa rely lé àwọn ọ̀rẹ́ wa yẹn àti mọ̀lẹ́bí wa láti lè fi survive ṣé àwa ò ní orí pẹ̀lú àwọn orí ilé ni ṣé ó yẹ ká máa wá complain sí peace life continue ìjà ń lọ ní Sudan nísìnyí kò dá ayẹyẹ tá à ń ṣe ní London dúró ìjà ń lọ ní Ukraine kò dá in tá à ń ṣe ní bíbá dúró so it does not matter àbọ̀rọ̀ mọ̀ yẹ nísìn and I just pray that our people will get the message before it is too late. What is on Nigeria the practical center? Kí ni mo mean by that? Practical center ni pé ọ̀dọ̀ wa ni ló ti máa tẹ́sítì oríṣiríṣi nǹkan ọ̀dọ̀ wa ni wọ́n ti máa gbé yẹ̀wò ó wá fi wá ṣe statistics and if care is not taken then things will go AY but kí nǹkan má bàa go AY la ṣe ń pariwo ní gbogbo ìgbà pé ẹ jẹ́ ká tún Nàìjíríà tò àbọ̀rọ̀mọ̀ yé nísìn ẹ jẹ́ ká tún Nàìjíríà tò Nàìjíríà tí a ní lọ́wọ́lọ́wọ́ nísìn ó ti di in tó ń fi ìbànújẹ́ sí ọkàn ọ̀pọ̀lọpọ̀ lótìtọ́ àwọn Britain náà wọ́n lọ struggle wa ni struggle tó dẹ̀ lọ struggle wa ni pé wọ́n lọ jí ọ̀pọ̀lọpọ̀ nǹkan wá torí pé by destroying other people for their own selfish gain is itself a crime. It's a crime. But because our people do not want to get that message and the fact, then we are now where we are today. But one thing is, o lè wá síbí kó ka PhD. The hell, àwọn tí wọ́n protest ni àwọn ní àwọn ò fẹ́ jọba, àwọn ò fẹ́ king ẹja súnmọ́ wọn lágbọ́n tó ń sọ. Àwọn yẹn ní kò kí ń ṣe ọba tí wọ́n ní kò ń ṣe ọba tàwọn. And civilized society ni tọ́ọ̀bà ti kọjá ìyá ara wọn wọ́n ní right. But this is why we are saying that freedom wà very very important. Ìlú tó bá ti ní freedom, then you might as well forget about that country, because freedom wà extremely important. Torí pé èmi ní freedom ni a ṣe ń ṣe ọ̀pọ̀lọpọ̀ intern ṣe àbọ̀rọ̀mọ̀ yẹ nísìn, but ìwọ ní freedom. Ẹni tó bá rẹ̀ ti ní freedom
àbọ̀rọ̀ ìyẹn ní sìn ìlú tó bá ti ní freedom then forget it. So and this is why we are saying enough is enough. It is time that we come to reality. Justice for whistleblowers! Protection for whistleblowers! Àwọn náà ní freedom ni wọ́n ṣe lè ṣe nǹkan ṣe. Tọ́ọ̀ bá ní freedom nǹkan ṣe ìwọ ní lè ṣe. Àwa wà nínú Nàìjíríà kò sí freedom kankan. Freedom ṣe kókó, ó ṣe pàtàkì. Pẹ̀lú pé wọ́n disagree pẹ̀lú tán ṣe lénìí torí pé àwọn ọlọ́pàá kọ̀ dúró sẹ́gbẹ̀ẹ́ kò yẹ nísìn wọ́n kọ̀ wọ́n standby pé tó bá di pé wọ́n fẹ́ misbehave wá lè sọ fún wọn pé no. Ọlọ́pàá ò wá lọ mú wọn nísìn kó bẹ̀rẹ̀ sí náà wọn lẹ́gba nítorí pé wọ́n ní ọba yìí ò kì í ṣe ọba tiwọn. Àwa kọ̀ gbé protest lọ sí Èkó ẹ̀wọ̀n tí ọmọ Yorùbá ìyẹn gómìnà Lagos State ẹ̀wọ̀n tó ní kọ́ ṣe torí pé gbogbo àwọn ọlọ́pàá yìí nísìnyí wọ́n níbọn lọ́wọ́. Àwọn tó ń protest yẹn ní right wọ́n ní right tiwọn. Yàlá lùbáríkà Ogo ibà kìtì lálàáfíà lẹ́wà mo like bíìtì yìí. Àwọn èèyàn ní kò ń ṣe scam. Láti sẹ́gbà kan bó wá dákẹ́ àárín àwọn Yorùbá wa kan àánú ọdẹ ń ṣe ní. Kábíyèsí Elédùmarè. Àánú ọdẹ ń ṣe ní pé ọ̀dẹ̀ ríran. Wọ́n ríran. Ìfẹ́ nígbà tí kíní Yíbò àti Ìgbò bá dé ìfẹ́ kí ogun ọ̀sìn máa sọ̀rọ̀ Yorùbá ọ̀dẹ̀ tún ta mọ́yẹ̀ mo ní hà. Ṣé bí Yorùbá àwọn Fúlàní ilẹ̀ ká máa wá bá jà? Gbogbo la tún já sí. Ìbàlújẹ́ wa bá mi sà. Kábíyèsí Elédùmarè. Ibo là ń lọ ibi tí táwọn lọ àwọn Fúlàní yẹn you want to deal with them get out of our wọ́n ti wá sọ̀rọ̀ Yorùbá àti Yíbò ní ọ̀ ibẹ̀ yẹn wọ́n sùn ní ọ̀ àbá ríran àríran nígbà tí màá mú ní tìrìtì dé ní ilé ìsọ̀rọ̀ mo kàn ń wò pé kí lè ṣe yìí táwọn èèyàn ríran rárá ẹsikísà Ọlọ́run gbàkóso Ọlọ́run máa gbàkóso ó jẹ́ ti gbàkóso ó kù díẹ̀ ni ó ti gbàkóso ó kù díẹ̀ nǹkan tó máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ ojúmọ́ wa jà kábíyèsí ẹ ìyẹn la ṣe ń sọ fáwọn èèyàn wa pé no retreat no surrender no retreat no surrender sir no retreat no surrender kẹtẹ kẹma ó yẹ kọ́ lè wà bí kò wá wo tó ń ṣe. òun náà mo ṣe fẹ́ KOIKIMEDIA ni agbé wọn wá síbẹ̀ ẹ ṣe gan ni mà tó òun ni ẹ̀rí ìyá wa yẹn lára àwọn tí a jọ ń ṣe Yorùbá nation nìyẹn once again KOIKIMEDIA bringing the world closer. The back view, gbogbo tí ẹ ní rí lórí CNN, èmi máa show yín ẹ má worry. Gbogbo tí ẹ ní rí nínú àwọn media houses, èmi á show yín. A ti ń wọnú títì tí King Charles gbà kọjá tó fi lọ gba coronation ẹ̀ lénìí. Ibẹ̀ náà ni ẹ̀ ń wò yìí láti entrance tá ti wọlé yìí. Bó ṣe jẹ́ kí pálásì bàbá wa kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá the second bó ṣe jẹ́ kí pálásì wọn náà máa rí leléyìí bó ṣe jẹ́ kí àgbàlá wọn máa rí leléyìí nítorí pé pálásì ni gbogbo ibi tẹ́ ń wò yìí so tó bá ti wá ní event ni wọ́n máa ń ṣe kí ni wọ́n máa upgrade ẹ̀ so bó ṣe jẹ́ kí pálásì ikú bàbá yèyé rí leléyìí bó ṣe jẹ́ kí pálásì gbogbo ọmọ Yorùbá
bó ṣe jẹ́ kí pálásì àwọn ọba wa bó ṣe jẹ́ kọ́ rí lélẹ̀ bọ́ lẹ́yìn nísìn ẹ̀yin ẹ lọ wo pálásì àwọn ọba ilẹ̀ Yorùbá ẹ máa sunkún ni àbọ̀rọ̀mọ̀ yẹn nísìn ẹ jẹ́ ń gbé kámẹ́rà yìí lọ sókè díẹ̀ kí a lè láǹfààní àti máa wo ìní yẹn ní àtòkè àbọ̀rọ̀mọ̀ yẹn nísìn bó ṣe jẹ́ kí pálásì tiwa náà máa rí lélẹ̀ but bí Ọlọ́run ṣe kádàrá pálásì tiwa ò máa rí bẹ́ẹ̀ ìdí tí a ṣe ń sọ fún ẹ̀yin èèyàn wa ni pé ta ló ń parọ́ fúnra wọn ṣé àwa là ń parọ́ àbí àwọn tí wọ́n sọ fún yín pé ètò ṣì máa wáyé irú ètò wo ló fẹ́ wáyé ètò kankan lè wáyé because scam ni ìlú tá à ń pè ní zoo country yẹn ìlú tí kò ní respect fún èèyàn ló máa ní respect fún àwọn animals zoo country kẹrẹ everything goes ní àbọ̀rọ̀mọ̀ yẹn nísìn zoo country everything goes nínú ẹ̀ ni so ìdí tí a ṣe ń sọ pé wọ́n á máa ní àwa ní commonwealth irọ́ commonwealth tó ní any value fún èmi àti ẹ torí pé as a commonwealth citizen ìyà jẹ ṣégbèsí mi lára fún almost 14 years tí mo kọ́kọ́ lò nínú ìlú yìí so ta ló wá ń parọ́ fúnra wọn táwọn máa sọ fún yín pé commonwealth sórí gbogbo flag commonwealth ni wọ́n fi ká àárín méjì british flag yẹn nítorí pé wọ́n sì ń fún wa ní impression pé commonwealth ń kọ́ a jẹ́ ká máa celebrate ẹ̀ ni mo mọ̀ bí tí flag nàìjíríà wà láàárín méjì ẹ̀ bọ̀ mo mọ̀ pé ti nàìjíríà náà máa ṣàwà ní ibì kan níbẹ̀ lẹ́ẹ̀kan sí KOIKIMEDIA live as we continue to say that ayẹyẹ tèmi bó ṣe jẹ́ kí palace ọba tiwa náà máa rí lélẹ̀ kò ń ṣe pé a ní ilẹ̀ kò ń ṣe pé a ní space but palace ọba tọ̀dọ̀ tiwa I'm sure pé gbogbo yín náà lẹ mọ̀ bó ṣe ń lọ nínú ẹ̀ so àwa ò ní dákẹ́ a máa sọ fún gbogbo èèyàn pé lótìtọ́ lódodo ọ̀rọ̀ nàìjíríà ọ̀rọ̀ tó ti dìbò lọ́ya mi ni nàìjíríà ti dìbò lọ́ya mi gbogbo ẹni tó bá ní nàìjíríà máa ṣiṣẹ́ well good luck to you àwa ò gbà yẹn gbọ́ mọ́ torí pé nàìjíríà ẹ jẹ́ n gba ibà jáde because I can't walk all the way down èmi gan ti mo ti ná káàdì báyìí so ẹ jẹ́ n gba bíbà kí n fi exit jáde mo mọ ibi tí bíbà fi já sí train station dẹ̀ ti close ní bíbà so mo ṣe máa láti rìn débi tí ma ti lọ connect train àti bus so ẹ̀yin tèmi ó kù sí gbogbo wa lọ́wọ́ ó kù sí èmi lọ́wọ́ ó kù sí wọ lọ́wọ́ ẹ má yẹ ká deceive ara wa bó bá sọ pé nàìjíríà máa ṣiṣẹ́ good luck to you èmi ò believe in Nigeria so lẹ́ẹ̀kan sí that is the view from the top again tó bá sọ pé nàìjíríà máa ṣiṣẹ́ well good luck to you that is your own view and mo gbọ́dọ̀ respect views ẹ ìyẹn ò mú jà wá but èmi mọ̀ pé ọ̀rọ̀ nàìjíríà ó ti di tí kò ṣe máa fẹnu sọ but because of àwọn èèyàn wa òkè bíbá ìmọ̀ wá já sí òkè mọ̀ bí tí mo wá já sí palmọ́ lélẹ̀ mo ti ṣiṣẹ́ ní gbogbo bíbá àwọn ibì kankan wà ní bíbá tí wọ́n máa ń pè ní gentleman's club ìmí ọkùnrin nìkan ni ó máa ń fi síbẹ̀ so mo ti ṣiṣẹ́ ní ìwà ní some years back so once again àti gbàgbà kọjá lẹ́ẹ̀kan but mo ní láti exit mo lè rìn dé ìsàlẹ̀ palace ọba níwájú náà èèyàn mo ṣe tètè ya exit láti bíbà so that màá lè lọ connect public transport láti rọra máa tẹ̀síwájú nàìjíríà mọ́tò ọlọ́pàá kò ṣiṣẹ́ nígbà tó tẹ̀ ra tí wọ́n ra mọ́tò tó ń ṣiṣẹ́ tó yẹ pé àlòkù tí wọ́n ti lò ní
Europe òun ni wọ́n lọ kó wá àlòkù tí wọ́n ń lò òun ni wọ́n lọ kó wá bí wọ́n ṣe lo àwọn ọlọ́pàá náà lọ lo àwọn aráàlú fún different role gbogbo planning yìí a ti lọ for more than months ni wọ́n ti ń planning interranwo yìí nítorí pé sórí lára àwọn palace wọn náà lélẹ̀ àmọ́ bíi tí building jẹ́ sórí bó ṣe rí so adẹ̀ ń sọ fáwọn tiwa náà pé ẹ má jẹ́ ká tanra wa pé a fẹ́ máa tọ́jú Nàìjíríà.